Oh,
เ
méjì. Àwọn sàmárì tí a kò sí dábàá ni àwọn olóko lójú àjà. Àdínà fún náírà. AY furniture kí ló dé? Ọláyínká furniture àwọn sàmárì lójú àjà. Àjọba tẹ́lẹ̀ kí ló dé? Àjọba tẹ́lẹ̀ kò tó sábà.
wọ̀rọ̀ ẹ̀yọ̀ ìmáàmù tó ní kírun tí gbogbo ayé ní sálámọ̀ lẹ́yìn ẹ̀. ìmáàmù tó ní kírun tí gbogbo ayé ní sálámọ̀ lẹ́yìn ẹ̀. Pọ̀ wọ́n bá wọ ọ̀yá yẹn. Adamu òrìṣà. Òrìṣà àgbẹ̀ sẹ́mi. Gáàsì. Àyànbọ̀dọ̀ ní ìyẹn ní ìyẹn dẹ́. Alájà Gàníyà. Mo yọ fún ẹ. Mo yọ fún ẹ. Mo tún yọ fún ẹ. Ó ti wá fi náà ṣọ́kọ̀ wọ́n ní ìwà ṣẹ̀ mí. Gúmi sí i. Gúmi sí i. Mo ṣọ́kọ̀ wọ́n ní ìwà ṣẹ̀ mí sí tọ́tọ́tọ́tọ́. Ó láṣẹ. Mo ṣọ́kọ̀ wọ́n ní ìwà ṣẹ̀ mí ọkọ̀ àkínọ́bì. Bọ́ọ̀ bá pẹ́ẹ́rẹ́ àwọn ọlọ́run bẹ̀rẹ̀. Sorry, a minute.